بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبته أهل الله أدعوكني ودولون أتريكي جفوان نبي محمد صلى الله عليه وسلم عليكم كي عليكم جي تباتين با نبي محمد كما دروبه كما باوان علي النبي محمد كما باوان صحابي النبي محمد kó wá ṣàn gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ kó dọ́dọ̀ bàbá onímọ̀ kárí ayé Mọ̀lánà Sheikh Adam Abdullah Al-Alori ìkẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà kó má dúró lórí wọn àtàwọn arúgbó méjèèjì tí wọ́n ṣe mímọ̀ kalẹ̀ àtàwọn alfa tí bàbá Mọ̀lánà Sheikh Adam ṣe àǹfààní mímọ̀ lára wọn àtàwọn ọmọ kéwú tí wọ́n ti lọ lójú ọ̀nà Islam kọ́lọ́n kó bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀ albarka wala nabi wa Muhammad bàbá Mọ̀lánà Mudeerul Markaz ìṣẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà kọ́lọ́n kó má kàtẹ́ǹtì ẹ̀ lórí albarka wala nabi gbogbo ayé tí wọ́n bá ti rí báyìí tí wọ́n ti rójú yín wọ́n fẹ́ gbóhùn sálámà akramakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Babaláyé gé ní àwọn yàndá fún ọmọ àwọn almustaqimu billah kí wọ́n sálámà sí gbogbo ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Babaláyé gé ní àwọn yàndá fún ọmọ àwọn almuhaddith kí wọ́n sálámà sí gbogbo ayé. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ibi ẹ̀kọ́ tí bàbá ń kọ́ wa ní gbogbo ìgbà ibẹ̀ náà ni a wà lórí Mudeerul Markaz hadiruhu wa mustaqbaluhu kí Ọlọ́run kí ó jẹ́ àrí bàbá pẹ́. Ẹ ti kọ́ wa ní ẹ̀kọ́ débi oríkùsù mímọ̀ lórí mímọ̀ yìí náà ni wọ́n dá Markaz ilẹ̀ lórí tábàlì ti rí ọmọ Markaz wọ́n gbọ́dọ̀ rí mímọ̀ ìwà àti ẹ̀sìn lára rẹ̀. Lára àwọn nǹkan tí mímọ̀ máa wá jáde ń bẹ̀ òun náà ni athaqafatu wal hadara gẹ́gẹ́ bí àwọn ọmọ kéwú a fẹ́ mọ ìyàtọ̀ tó wà láàrin athaqafa wal hadara kí Ọlọ́run kí ó járe pẹ́sà akramakumullah. Thaqafa, bismillahir rahmanir rahim. Alhamdulillah wassalatu wassalamu ala ashrafi rusulillah sayyidina Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi wa man wala. In tí a mọ̀ sí thaqafa akramakumullah òun la mọ̀ sí civilization. akramakumullah. Hadara òun la mọ̀ thaqafa yẹn lọ́dọ̀ Lárúbáwá akramakumullah. ó yàtọ̀, Naam. ó nípọn akramakumullah. ju hadara lọ. anakumullah. So hadara yẹn òun ní tí mo lè fi ṣàpèjúwe ní pé thaqafa làákàyè ni. anakumullah. Hadara ìlú akramakumullah. òun ló ń bá lọ. akramakumullah. So ẹ lè rí ẹ ní rí al-madinatul مثقفة أكرمكم الله متحضرة أنكم الله. So thaqafa yóò máa lọ pẹ̀lú ọmọnìyàn pẹ̀lú làákàyè. Hadara yóò máa lọ pẹ̀lú ìlú akramakum Allah. akramakum Allah. ìtorí ẹ̀ la máa fi rí pé lágbájá yìí mustaqaf ni. anakum Allah. ó wà civilized. bẹ́ẹ̀ ni ó wà civilized. akramakum Allah. làákàyè ẹ̀ jí. anakum Allah. wa ummatun mutahaddira. àwọn umma yìí ìlú wọn dá. wọ́n advanced. akramakum Allah. ìyàtọ̀ tó wà láàrin méjèèjì. akramakum Allah. akramakum Allah. now bá mi lọ wò ó. أكرمكم الله. ما الفرق بين الثقافة والحضارة؟ الثقافة kí ni yàtọ̀ tá a máa rí lára thaqafa àti hadara. الثقافة والحضارة مفهومان متلازمان في الظاهر. méjèèjì súnmọ́ra wọn tá a bá ń gbọ́ báyìí ó jọra wọn. لكن ṣùgbọ́n بينهما في الجوهر inú jawhar rẹ̀ pé pàtó ẹ̀ مسافة واسعة.
ìjàtọ̀ tó wà fétéfété ló wà láàrin wọn. فالثقافة هي المضمون الروحي والعقلي. So làákàyè Naam. àti ẹ̀mí òun ni ẹ ń bá ṣiṣẹ́ ní sàkọ́fà ń bá ṣiṣẹ́. الذي يعبر عن هوية الإنسان. òun ló máa fi hàn yín pé lágbájá ìkíni hùwíyà ẹ̀ irú èèyàn wo ni وطريقة تفكيره. àti bó ṣe ń ronú Akramakumullah. ونظرته àti bó ṣe ń wòye sí gbogbo ìṣẹ̀mí. Akramakumullah. sàkọ́fà la máa fi hàn. Akramakumullah. وهي مجموع القيم. àkópapọ̀ nǹkan tó ń jẹ́ ìwà والعادات àti àláàdà والمعتقدات àti ìgbàgbọ́ واللغة àti èdè والفنون àti àwọn iṣẹ́ ọwọ́ والمعارف àti mímọ̀ التي تتوارثها الأمة èyí tí wọ́n ń jogún láàrin ara wọn síra wọn وتشكل وجدانها tí ó máa ṣàpèjúwe báwo náà wà lápapọ̀ sí. أما الحضارة ṣùgbọ́n hadora tá a bá ní ummatun mutahaddira. Akramakumullah. Aha. Oya. أما الحضارة فهي الجانب المادي. òun ni janibu madi materialism والتنظيم àti ètò. الذي materialism والتنظيم àti ètò الذي ينبثق من تلك الثقافة. èyí tó ń jáde látinú sàkọ́fà. Akramakumullah. وتشمل العمران. wàtẹ́símọ́lù lòmùrán. a wá rí i pé hadora yẹn a rí i pé wọ́n kọ́lé dáadáa wọ́n mọlé dáadáa ilé wọn gúgúrú ní hadora ní Akramakumullah. ó ní àti ìmọ̀ والصناعات àti iṣẹ́ ọwọ́. والنظم السياسية nùsùmọ̀ síyàsíyà báwo la ṣe fẹ́ ṣètò Akramakumullah. ètò òṣèlú والاقتصادية àti ètò ìṣúwóná التي تنظم حياة المجتمع. èyí tí ó to ètò bí Society. community wọn society wọn bó ṣe fẹ́ rí. Akramakumullah. وتظهر قدرته على البناء والإبداع. yóò máa júwe báwo ni wọ́n ṣe mọ nǹkan ṣe sí báwo náà ṣe wà sí. الثقافة èyí tá à ń pè ní sàkọ́fà yẹn هي الروح التي تلهم. òun ni spirit tí ó máa fi mọ̀yàn. والحضارة هي الجسد الذي ينفذ. so ara òun ni hadora Akramakumullah. èyí tí ẹ̀mí lè gbénú ẹ̀. Anakumullah. Oh. Anakumullah. Sàkọ́fà lẹ̀mí. sàkọ́fà lẹ̀mí. Hadora ni ní ara. ara. Tí méjèèjì bá wá sọ̀kalẹ̀ sára nǹkan ni wọ́n fi sọ eléyìí nǹkan tó ń bẹ ni. nǹkan tó ń bẹ. Akramakumullah. àmọ́ tó bá mú kan Tí o mú kan tí yóò mú kan kò tí ì pé rárá. sàkọ́fà yóò máa wá hadora, hadora náà yóò máa wá sàkọ́fà. bẹ́ẹ̀ni àmìyàn lè ní ó lè ní sàkọ́fà láì ní hadora. Akramakumullah. Anakumullah. الثقافة تعيش في العقول والقلوب. ní tá à ń pè ní sàkọ́fà yẹn inú làákàyè láti máa rí èyí sì rí làákàyè. ọgbọ́n Anakumullah. àmọ́ kí ni ó ń fi kí ni làákàyè yẹn kí ló ń júwe ni ó júwe irú èèyàn tó jẹ́. Akramakumullah. Òun náà ni òun láfi díwọ̀n pé ẹni ní sàkọ́fà. onísàkọ́fà. والقلوب. nígbà kan mò ń sọ mo ní àwọn èèyàn wọn ayàtọ̀ọ̀tọ̀ síra wa. lẹ́yìn bá bọ́ta tí ń bá sọ̀rọ̀ kan nísìn ẹ̀rí àwọn èèyàn wọn á ta pẹrẹ bọ́ta púrúrú wọn ní sàkọ́fà ni. Akramakumullah. tí wọ́n bá ní sàkọ́fà wọ́n ó fi ara balẹ̀. sàkọ́fà yẹn ni ó fi yé wọn wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gidi ni. Akramakumullah. kì í ṣe kó tó tíra sẹ́yìn báyìí kó wá yà ń fọ́tò àdọ́rà ló fẹ́ fi hàn yẹn. Torí bọ́rọ̀ gidi nìyẹn. torí bọ́rọ̀ gidi ni. Akramakumullah. Kí ló rí mú nínú tíra ni ó tún mọ̀. òun ló ń fi mọ̀ yí pé ó lajú. Muthaqaf. Akramakumullah. wọ́n máa ń sọ pé
àìmọye ojú lólú ẹ lèèyàn fi ń ríran. Akramakumullah. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn ojú kan ni wọ́n fi ń ríran. Akramakumullah. Báwo la ṣe fẹ́ dọ́gba? الثقافة تعيش في العقول والقلوب. Nínú làákàyè lẹ́ fi máa mọ̀. قلوب. Àtọkàn. والحضارة ترى في المباني والمؤسسات. Hadora lẹ́rìí pé bọ́n ṣe kọ́lé wọn ní ọba dèkè ní sáà l'Amẹ́ríkà ọba rí orí ilé tí wọ́n gogoro. Hadora nìyẹn. Ó túnmọ̀ pé ara lè fáyìn báyìí kí upstairs yìí kó máa balance. Kò ní Q nìyẹn. Anakumullah. Kò ní high IQ bẹ́ẹ̀ ni sà. Akramakumullah. لهذا يمكن أن تزول الحضارة وتبقى الثقافة حية في النفوس. Ó ṣe é ṣe kí ó yá sí pé hadora lè wò bọ̀ sàkọ́fọ̀ ó ṣẹ́kù nínú ọkàn. كما يمكن أن تزدهر حضارة خاوية من ثقافة راقية. Hadora lè wà hawiya kó wó. bẹ́ẹ̀ ni sà. min thaqafatin raqiya. Akramakumullah. Láti bí civilization tó ìtumọ̀ ní èèyàn lè làákà èèyàn lè balance àmọ́ káṣọ rẹ̀ má fáyìn kára rẹ̀ má dán àmọ́ làákà yẹ yóò máa ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni àmọ́ ṣiṣẹ́ sáṣọ rẹpẹtẹ akramakumullah kò sí nǹkan kan nílẹ̀ tó fẹ́ fi. akramakumullah. الفارق بين الثقافة والحضارة يتجلى بأوضح صورة عندما تقرأ التاريخ من بدايته إلى اليوم. Àwọn sàkọ́fà ó ti dìde láyé kò sì sí mọ́ nísìn. Àwọn hadora yẹn akramakumullah ó ti dìde láyé kò sí mọ́ nísìn. Àwọn kuldaniyun hadora ni wọ́n ní anakumullah pẹ̀lú sàkọ́fà. Àwọn ashuriyun kíní ni wọ́n ní hadora wọ́n ní sàkọ́fà. akramakumullah. Àwọn sumariyun wọ́n ní sàkọ́fà wọ́n ní hadora. Àwọn Babylon wọ́n ní sàkọ́fà wọ́n ní hadora. akramakumullah. But gbogbo àwọn táwí قدموا للإنسانية نظم الكتابة الأولى المصرية. àwọn náà kọ́ àwọn náà kọ́kọ́ fi yéèyàn láyé. Kìtábà báwo la ṣe ń kọ nǹkan kalẹ̀. والتشريعات. Báwo la ṣe ń ṣòfin. مثل شريعة حمورابي. Àwọn Hammurabi ṣẹ̀ríà wọn nínú Babylon bẹ́ẹ̀. akramakumullah. So ìbẹ̀rẹ̀ ti máa rí. والمدن المنظمة. Àti ìlú wọ́n tò ìlú wọn nílùú gidi. كانت حضارة مادية وإدارية عظيمة. Hadoratan madiyatan wọ́n wà materialistic. Well structured. New structures. Basic structure. akramakumullah. Ẹ̀rí níjọ́ tá ayé mi tí gbogbo ayé wà nínú igbó. La ilaha illallah. Làwọn ti lajú. Bẹ́ẹ̀ni. لكن ثقافتهم كانت محدودة الانتشار. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò nàṣàrà kò fọ́nká. لأنها ارتبطت بالكهنة والأساطير. Wọ́n lò ó papọ̀ mọ́ àwọn alágbègbà àwọn kàhánẹ́tù àti stories. Ọ̀tọ̀ ni myths, mythology. Ọ̀tọ̀ ni story. Ẹlòmí máa ń ṣìgbé ó gbọ́ ni kò mọ́ lò. Mùsọ́lá ó dàrú mọ́ lọ́wọ́. Ó dàrú mọ́ lọ́wọ́. Mythology inú story nìyẹn ti ń jáde. Wọ́n ti hun ó perfect.
ó ní mythology. Anakumullah. Sọ̀tọ̀ rí ní story ó yàtọ̀ sí history. Anakumullah. Story ò kí ní tarikh. Anakumullah. Story nìyẹn. Bẹ́ẹ̀ni sir. But history máa ń ní tarikh Akramakumullah. tí wọ́n fi dé mọ́lẹ̀. Anakumullah. Yóò ní date. Yóò ní date àti tawqit. Akramakumullah. So kíní yìí òun ló máa nínú Anakumullah. tí wọ́n fi dé kalẹ̀. But àwọn àṣùrí yún gbogbo wọn yìí mythology wọ́n rò papọ̀ mọ́ àwọn káhánà lónìí. Àwọn alágbègbà wọ́n rò papọ̀ mọ́ story wọn. ذلك كانت ثقافتهم محدودة الانتشار لأنها ارتبطت بالكهنة والأساطير torí wọn kọ́ kalẹ̀ من الفكر الإنساني. wọ́n fi date kò sí date yẹn ó jẹ́ kí kó wá mahduda kò tàn ká. Kò tàn ká. Ó níbi tó dé mọ́. ومع ذلك شكلوا أساس مفهوم الحضارة للتنظيم للحياة. So wọ́n gbogbo ìpìlẹ̀ béèyàn ó ṣe ní hadora téèyàn ó fi lo ìṣẹ̀mí wọ́n gbé kalẹ̀ wọ́n ń lò. أما المصريون القدماء ẹnu ara àwọn Egyptian tó pẹ́. فقد جمعوا بين حضارة متينة وثقافة رمزية. àwọn náà wọ́n ó tún yàtọ̀ sí táwọn àṣòrí yún bábìlì yún wọ̀nyí láfíríkà ń bí òun ni tiwọn torí áfíríkà ní Egypt wà. Bẹ́ẹ̀ni sir. wọ́n èyí ṣe funfun o. Bẹ́ẹ̀ni. wọ́n èyí ṣe funfun dúdú ni wọ́n. Bẹ́ẹ̀ni tẹ́ bá ń rí wọn ní ìsìn tẹ́ rí funfun wọ́n mix ni wọ́n èyí ṣe funfun. Kódà kí ní ahramẹ́ẹ̀tì yẹn ibi tí sàkọ́fà wọn dé tí hadora wọn dé àwọn dúdú yẹn dúdú tí mo pè wọ́n yìí tán jẹ́ àwọn ni wọ́n bẹ̀rẹ̀ pyramid. Akramakumullah. Títí dèní nínú àwọn àjáìbà ni láyé àjáìbà yẹn ayé ṣì ń wò ni wọn ò tí rí. Allahu Akbar. Ta ló dúró ẹ̀ wípé báyìí làwọn ṣe fẹ́ ṣe àwọn Egyptian yìí ní dúdú. So wọ́n dúró ẹ̀ làwọn Greek rí táwọn náà ń jọ́ náà lọ́wọ́n tí lájú. Wọ́n yìí lájú. Rírí tí wọ́n rí ni wọ́n gbé èrè ẹ̀ tí wọ́n ní làwọn bá sọ di pé látọ̀dọ̀ àwọn ni Egyptian dẹ̀ ni. Akramakumullah. Àwọn Greek àwọn táàpù current. Bẹ́ẹ̀ ni wọ́n táàpù ẹ̀. Ibi tí hadora àti hadaratun matina tó wà matina dé. بين حضارة متينة وثقافة رمزية. Sàkọ́fà tó rinlẹ̀ tó jindò òun ni. وحضارتهم ní sùúrù ó ti jẹ́ kó fò mí. Yóò wá sáà. nìṣó náà. فحضارتهم بنيت على النيل وعلى دقة الحساب والهندسة. Handasa engineering. Bẹ́ẹ̀ni sà. Òun ni mo sọ ń pa ahramẹ́tì yẹn. Bẹ́ẹ̀ni sà. Pyramid. So bọ́n ṣe rí nìyẹn. وعلى فكرة الخلود. Bẹ́ẹ̀ dẹ̀ ni béèyàn ṣe lè wípé èèyàn tún sì lè ṣẹ̀mí téèyàn yóò pẹ́ lọ
longevity. That's why tí ó fi já sí pé àwọn ń mú òkú wọ́n embalm ẹ̀. Nǹkan tí wọ́n fi ń embalm ẹ̀ níjọ́ náà lọ́hùn di sin kò àti rí. Ní àwọn Egyptian. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn Pharaoh yẹn àtàwọn ìyàwó wọn kódà tó fi mọ́ ajá tí wọ́n ń sìn tó fi mọ́ kínní tí wọ́n bá sì dé mọ́sárì lénìí á bá wọn tí wọ́n embalm wọn. Bẹ́ẹ̀ni sir. لكن ثقافتهم اتسمت بالإيمان بالآخرة وبنظام أخلاقي صارم. ẹni tí mo wí yẹn ẹni tí mo sọ nísìn. Akramakumullah. òun ni. فجمعت مصر بين الروح والمادة في توازن نادر حتى أصبحت نموذجا للحضارة ذات الجذر الثقافي وفي بلاد فارس. mo ń bọ̀. àwọn Egyptian wọ̀nyí àwọn náà tún wá pilẹ̀ kátù tiwọn wọ́n ṣe ń kọ nǹkan òun náà ń pè ní hieroglyphic. So tó yẹ pé wọ́n á ya kíníkà gbogbo nǹkan tí wọ́n yà yẹn ó nítumọ̀. Àwọn ìtumọ̀ tó níyẹn ni wọ́n ó fi sọ nǹkan tí àwọn ṣe àbí tí wọ́n fi ṣe nakshu sára òkúta ní pé ibi báyìí o wọ́n sì kọ gbogbo kíní yẹn síbẹ̀ bí wọ́n yà bí ẹyẹ bí èèyàn bí kíní báyìí wọ́n bá ti yà kalẹ̀ báyìí hieroglyphic ni dè ní àwọn tó ṣe ń túmọ̀ ẹ̀ wọ́n wà. Àwọn gbà pé tó bá ṣiṣẹ́ kan lẹ́yìn tó bá tún lọ ó tún máa bẹ. wà á tún máa bẹ. وفي بلاد فارس tí wọ́n bá lọ sí Persia. ظهرت حضارة مهيبة ذات نظام إداري ضخم. àwọn náà bí wọ́n ṣe gbétò wọn kalẹ̀ hadora ni wọ́n ní hadora yẹn wọ́n gbé kalẹ̀ lọ́nà tó yá sí pé ó lágbára. وجيش منظم. ètò bá ṣe ṣèlú ètò bá ṣe ní ọmọ ogun wọ́n ní. لكنها كانت حضارة السلطة أكثر من ثقافة الفكر. títí wọn náà fi yàtọ̀ tí ò jẹ́ kó tún wà ní pé àwọn wọn agbára authority òun ni hadora àwọn yẹn òun ni kí ni à ń pè civilization òun ni. أكثر من ثقافة الفكر kò bá ọpọlọ lọ kò bá làákàyè lọ ìyẹn ni pé kò bá ìròrí lọ. wọ́n bèsè lórí power. wọ́n bèsè lórí power ju bí bèsè lórí mímọ̀ lọ. أما ثقافتهم فانبثقت من الزراشتية Zoroaster yẹn àwọn ni wọ́n gbogbo nǹkan tí wọ́n kódà lọ́bẹ̀ pé kí náà pé Isra wal Miraj tá à ń pọ́n ọ̀dọ̀ wọn láti kọ́kọ́ rí. ọ̀dọ̀ wọn ni torí àwọn ni wọ́n ya ẹṣin téèyàn wà lórí ẹ̀ tó ń fò bòráàkù tán lánàá bí gùn tí ó sẹ́nì kan tó gùn àwọn ni àwọn kọ́kọ́ ni. ومن احترام النور والحق والنظام الأخلاقي. so Zoroaster yẹn ètò nizamul akhlaq bá ti ṣe máa hùwà bá ti máa ṣe ẹ̀rí lọ́dọ̀ wọn. احترام النور والحق. ká gba ìkan agbára pé ọlọ́run kan wà ìmọ́lẹ̀ ni ìkan wà òkùnkùn ni èyí tó jẹ́ mọ́lẹ̀ yẹn ni alhaku èyí tó jẹ́ òkùnkùn yẹn ni ṣe ti ṣètánì. لكنها
لم تتغلغل في الشعوب كما فعلت ثقافة الإسلام فيما بعد. òun kò àwọn èèyàn ò gbà lọ títí ìgbà tí ó yàtọ̀ sí ti Islam àìpé Islam dé Islam gbà tàbádẹ̀ wo ọ̀dọ̀ wọn yìí ni Islam ti tàn Lárúbáwá l'Ànábì lóòótọ́ sallallahu alayhi wa sallam. Lárúbáwá ò lò nǹkankan ṣé Lárúbáwá ló tàn Islam ni Lárúbáwá kọ́ àwọn tí a ń pè ní Persia yìí àwọn ni wọ́n tàn Islam ká kútùbù síta hadisi tá ń wí gbogbo wọn ará abo ni wọ́n kò sọ ọmọ Lárúbáwá nù wọn wọ́n bẹ̀rẹ̀ láti Imam Bukhari wọ́n bẹ̀rẹ̀ láti Imam Bukhari Tirmizi Nasai Ibn Majah Muslim pátápátá gbogbo wọn ará Asia ni wọ́n lẹ́ni tí a bá ń pè àwọn kí là ń pè Shia a wà wípé kèfèrí ni wọ́n ṣé kèfèrí làwọn wọ̀nyí wọ́n gba ìsìláàmù yẹn dẹ̀ dúró lọ́dọ̀ wọn torí wọ́n ti ní àdọ́rà kan tẹ́lẹ̀ akramakumullah. àdọ́rà yẹn ìgbà ìsìláàmù wọ́n fi ìsìláàmù tàn kìíní yẹn wọ́n fi complete ẹ̀ so bí ẹ ṣe rí nìyẹn. أما ثقافتهم ìwọ́n rẹ̀rìn ní kí ni mo sọ no tó bá ní nǹkan tó fẹ́ sọ لم تتغلغل في الشعوب كما فعلت ثقافة الإسلام فيما بعد مما جعل حضارة الفارسية تزول بينما يقر أثرها في الفنون والعمارة. fìyẹn lẹ̀ jẹ́ mú ìbéèrè mi. Kí Ọlọ́run kí ó jẹ́ àríyìn pẹ́sà níbi ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mímọ̀ ni ẹ bá wa sọ débi ọ̀làjú yìí a ti mọ̀ yàtọ̀ tí wà láàrin thaqafa àti hadara ó wá wọnú ẹ̀sìn táwa ń sọ yìí ǹjẹ́ yẹn lè máa ṣẹ̀sìn kán sọ̀yàn ní kán máa pèyàn lórúkọ mùsùlùmí kí islam dẹ̀ máa wà lára rẹ̀ àbẹ́yẹn lè máa jẹ́ mùsùlùmí kó dẹ̀ máa wà islam. sórí islam akramakumullah sa. islam ò mọ níbi pé à ń kírun. Allahu akbar. kò mọ́ bí pé o kó tẹ̀sùbá sọ́wọ́. akramakumullah sa. ni wọ́n wà fi mọ̀ ẹ́ ní mùsùlùmí. ó wọṣọ kan ni wọ́n fi mọ̀ ẹ́ pé mùsùlùmí ni islam kọ́ ẹ̀. akramakumullah. ó lọ Mákà láì mọye ìgbà ìyẹn kọ́ ni mùsùlùmí. ó ń gbààwẹ̀ akramakumullah. ìyẹn kọ́ ni mùsùlùmí. ǹjẹ́ wà ẹ́ ti jọ mọ́ nǹkan tí islam ń pè torí islam pẹ̀lú wà ní akramakumullah. kì í ṣe kíkírun. Allahu akbar. bó kírun bó níwà. Ọ̀yọ́ ló wà. Ọ̀yọ́ òun. Náà. tó bá níwà tó kírun on your own. Allahu akbar. àfi kó pa méjèèjì papọ̀. Allahu akbar. méjèèjì tó bá pa papọ̀ yẹn ló fi rí ọ̀dọ̀ Ọlọ́run. Allahu akbar. so Sheikh Muhammad Abdu radiyallahu ta'ala anhu. ó sọ rí wípé ìgbà tó ń dé Garbu
òun bá ìwà Islam àmọ́ òun rí mùsùlùmí. òun wà ní òun tún padà sí Sharqul Awsat. Akramakumullah. òun rí mùsùlùmí òun ò rí Islam. La hawla wala quwwata illa billah. Ó tànkà rárá wọn. Ó rí yìí lọ́hùn kò rí ń bí, ó rí yìí ń bí kò rí lọ́hùn. Bẹ́ẹ̀ni. So Al-Qur'ani àbí Hadith Anabi Muhammad Sallallahu alayhi wa sallam. Ó sọ pé bada al-Islamu ghariban. Akramakumullah. وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء. Islam bẹ̀rẹ̀ غريبا lájòjì. وسيعود غريبا كما بدأ. Islam bẹ̀rẹ̀ lájòjì yẹn nígbà tí Ànábì bẹ̀rẹ̀ Sallallahu alayhi wa sallam. tọ́lọ́run sọ fún mi pé وانذر عشيرتك الأقربين. Aqrabin. Ó wá pè wọ́n. Nígbà tó pè wọ́n, ó wá ní ṣé àgbàwé tó ń bá sọ pé kíníkan òkè yìí yóò yọ ràkúnmí tí ó jáde ń bẹ̀. Àwọn àmọ́ pé ò ti parọ́. Ó ka àkàwé fún wọn lọ. Akramakumullah. Wọ́n sọ fún pé àrárá sọ́díkùl àmì làwọn mọ̀. Yín wá sọ fún yín pé wasatamutuna kama tastaykizun. Akramakumullah. Kama tanamun. Bẹ́ẹ̀ tí ń sùn yẹn bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ fi kú. Tẹ́ẹ̀ni sí mọ́. Orí ẹni tó bá sùn kò ní mọ̀ kan tó ń ṣẹlẹ̀ ní surrounding ẹ̀. Wasatub'asun kama tastaykizun. Wọ́n wá gbé yín dìde gẹ́gẹ́ bí ẹ ti ń jí láti ojú oorun. Wọ́n ní lihadha jama'atana ya Muhammad. Ṣé n tó kó wa jọ rí pẹ̀lú àásùn wọlòjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run wá rán sí wa. Bada agẹ̀rí ìbàd lọ́dọ̀ pé nara al-alihata kulla yawmin fil Kaaba. Ojoojúmọ́ làwọn ń rọ́lọ́hun. Àwọn máa ń fún lóúnjẹ, àwọn máa ń ṣe kíní. Gbogbo ètò ń wí yìí. Òun wá gbé wá èyí tà ní rí. Èyí tà ní rí. Wọ́n á lè pẹ̀lú ilé tà ń rí. Lọ́dọ̀ wọn, ó wà gẹ̀ríb. Akramakumullah. Wípé èèyàn kan máa pè wá lọ síbi Sọ́jòjì lára wọn. ibi nǹkan tó tá mọ̀. Wípé kó sọ pé Ọlọ́run kan wà ń sánmọ̀. Táwo sánmọ̀ báyìí táà ní rí Ọlọ́run ọ̀hún. Ojoojúmọ́ làwọn rí Ọlọ́run ní Kaaba. So ìyẹn ẹni bada al-Islamu ghariban. Islamu dé Abu Sufyan sọ níjọ́ tí wọ́n fẹ́ wọ Mọ́kà ní Hudaybiyah kọ́ wọ́n ti lọ Hudaybiyah wọ́n ti darí tí wọ́n ń wọ Mọ́kà lọ nígbà táwọn kèfèrí tú àdéhùn. Ìgbà tán tú àdéhùn yẹn wọ́n rán Suhail kó lọ bá wọn níbi tí wọ́n dúró sí pé yarji'u Muhammadun wa qawmuhu hadha al-'am وفي العام القابل tó bá dọdún tó ń bọ̀ nakhruju lahum min Makkah á jáde fún wọn wọ́n wà Makkah
wa yuqimuna biha thalathan ọjọ́ mẹ́ta ni wọ́n lò. Ànábì wa ní ok ẹni Hudaybiyah náà ni wọ́n ti ṣe yẹn, so wọ́n wá fẹ́ padà kí là ń pè Abu Sufyan, wọ́n padà wọ́n wá fẹ́ wọ Mọ́kà pẹ̀lú ọmọ ogun tó pọ̀ nígbàtí wọ́n tú àdéhùn wọn. So Abu Sufyan ló wá lọ bá Ànábì fún ní Abbas ló ní kó kánẹ́bì fún ní toró fẹ́ràn fùkẹ̀, ọ̀yà fún ní fùkẹ̀, àmọ́ tó bá wọ bí lọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n lè bó kan ṣe lè ṣe fún ní òun ó gbé ẹṣin Ànábì lọ. Tó bá ti rí tán bá rí tí gbogbo wọn bá rí lórí ẹṣin wọn ò ní lè ṣe kankan. Lórí ẹṣin Ànábì bẹ́ẹ̀ ni sallallahu alayhi wa sallam. wọ́n gbé ẹṣin yẹn lọ, ó gbà lórí ẹṣin ló fi wọlé dé, ló fi wọ àárín wọn. Ó wá wọ àárín wọn tán báyìí ó sọ̀kalẹ̀, ya Muhammad, ya Muhammad. Àwọn àrọ́bù àwọn lárúbáwá ni wọ́n tú àdéhùn o, kìí ṣe kíní tí wọ́n lọ pa àwọn èèyàn. Àwọn sàábì yẹn wá ń pé ya Aba Sufyan, nǹkan tó ń wí tó tún pé ya Muhammad, ya Muhammad, ó lè sọ pé ya Rasulallah, ṣọ́kan ò tí gbà náà ni. Lọ́wọ́ ni la yazalu ba'du shaqqi yurawiduni. Ad-dinu alladhi bada'a bi rajulin wa imra'atin wa gulam. Ṣé ẹ̀sìn yìí lòun ó fi wá tó yẹ pé ọkùnrin kan ló bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ pẹ̀lú ọmọ kékeré kan, Àlí ni wọ́n ń pè lọ́mọ kékeré yẹn gbà yẹn. Ṣé yẹn wá ní òun ó ṣe, so ọkàn òun ṣákò ó sì ń ṣe ròyíròyí sì ń lọ bọ̀ lọ́mọkàn lọ́ba. So bó ṣe ṣe nìyẹn. Kí ló ṣe yẹn? Kí ló ń júwe fún wa? Bada ageriban fasayaudu geriban kama bada fatuba lil ghuraba. Yóò wá padà di gbogbo mùsùlùmí tí wá pọ̀, tá bá wo population ayé nìsìn, àwọn tó pọ̀ tó wà, tá bá mú Christianity lákọ̀ọ́kọ́, kò tún sí nǹkan tó pọ̀ tó mùsùlùmí. Ní Indonesia nìkan 200 million òun làwọn mùsùlùmí ń bẹ, gbogbo wọn ní mùsùlùmí. Àfi ìlú kékeré kan ń bẹ tó ń pè ní Timor, Eastern Timor nìkan ṣo. Àwọn yẹn wọ́n tó 300,000. So a rí pé mùsùlùmí ló pọ̀ jù. Mùsùlùmí pọ̀ jù. Ẹ̀rí láyé ta wà nísìn. Saudi ò ní yóò welcome wọ tó bá fẹ́ ṣe hajj. Akramakumullah. Torí yóò gbowó. Owó visa Kai. ọ̀tọ̀. Visa tó já sí pé ọ̀fẹ́ ló yẹ kó máa jẹ́.
wọ́n gbowó ẹ̀, wọ́n gbowó lé, wọ́n gbowó gbogbo kíní ẹ̀ tí mùsùlùmí ó sì lọ tó pọ̀. Ẹ yọ mùsùlùmí tó fẹ́ lọ hajj kúrò, ìyà ń jẹ mùsùlùmí bì kan, wọ́n lé wọn, ogun ń jà wọ́n, ogun ń ṣe kíní, ẹ̀ ní rí Saudi kó dá wọn lóhùn. La ilaha illallah. Akramakumullah. Kí Saudi wá lọ gbèjà pé ìyà tó ń jẹ mùsùlùmí kò ní jẹ. Bẹ́ẹ̀ ni ẹ̀ nílí wọn kan sọ anything. Àwọn tí ò wá ń ṣe tí wọ́n ń kó wọn lápèjúwe Iran lápèjúwe. Iran ló ń jagun, ló ń fèsì Israel. Àwọn tá ń pè ní tàbí pé oní kèfèrí ni wọ́n ń ṣe mùsùlùmí. Kèfèrí tí wọ́n pè wọ́n yẹn, àwọn ni wọ́n ń gbèjà mùsùlùmí. Allahu Akbar. Ẹ̀dẹ̀ jìjọ ń ṣe la ilaha illallah. Ìyẹn bẹ́ẹ̀. Àwọn tí ó wà kí ń ṣe mùsùlùmí ní Europe, Britain yóò gbà wọ́n, America yóò gba gbogbo mùsùlùmí, yóò gbà wọ́n. Tí wọ́n bá wo percentage bí mùsùlùmí ṣe ń pọ̀ ní Britain, l'Amẹ́ríkà, فوق ما يتصور. المسلم تستقبله السعودية عندما يكون غنيا للحج وللعمرة. nígbà tó bá lówó, wọn ní kó wá ṣe lọ́fẹ̀ẹ́ o, owó tó lówó tó fẹ́ kó lọ wọ́n gbà lálejò. أما عندما يكون فقيرا nígbà tó wá tó já sí pé olòṣì ni, مشردا tí wọ́n lé وضيعا tó sọnù tó ń ráre, وهاربا من بلده tó sá kúrò nínú ìlú ẹ̀. فلا تستقبله إلا بلدان الغرب الكافرة. àwọn buldanul garbil káfírà yìí, àwọn ni wọ́n wà gbà. La ilaha illallah. الجهل والخرافة. Kùráfà tá ń bá kiri, La hawla wala quwwata illa billah. jáhálù tá ń bá kiri, Akramakumullah. àwọn ni wọ́n wà gbà wọn pé ẹ má bọ̀. يقول الشيخ محمد عبده ذهبت إلى الغرب فوجدت إسلاما بلا مسلمين وعدت إلى الشرق فوجدت المسلمين بلا إسلام. mo sọ nǹkan tó jọ yẹn ṣáájú. ويقول أحمد مطر في بلادي يموت الإنسان. àwọn tí orúkọ wọn dárúkọ wọn yìí, àwọn tún ní kíni, so dá dúró mẹ́. أكرمكم الله. Naam. Níbi tí ẹ bá rọ̀ dé, àwọn kan ṣe ẹ̀sìn yìí débi pé bóyá tíra ní wọ́n ní tàbí àgbọ́yé wọn náà ní wípé tí ẹ bá ti jẹ́ mùsùlùmí, ò gbọ́dọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lẹ́ tí èsì mùsùlùmí. Kódà ẹ gbọ́dọ̀ bá wọn gbélé, ẹ gbọ́dọ̀ gbalé lọ́wọ́ wọn, ẹ gbọ́dọ̀ gbà wọ́n sílé, ìkẹ́kùn gbọ́dọ̀ parí pọ̀ ládùúgbò kan máa lọ káwọn náà lọ. Àwọn ará àwọn nǹkan tí wọ́n ń ṣe láyé lónìí tó jẹ́ àwọn sìnà áàkì tó dáwọn tí wọ́n ṣe wọ́n ṣe mùsùlùmí. Bá àti ìyà sáwọn tí wọ́n ṣe, kí ní tàbí ìyà sí tí wọ́n ṣe, sóbi tó dè wá pé àgbọ̀dọ̀ kí wọ́n kú oríire, àgbọ̀dọ̀ bá ríkà wọn, ká má fún wọn lẹ́tọ̀ọ́ pa jọ gbé nìlú, kí ní tàbí lẹ́tọ̀ọ́ sí tí wọ́n kù ìlú sí táwọn lọ ṣe tiwa. Bí tẹlifóònù, àwọn tí wọ́n dá mọ́ bá wọn ṣe mọ̀ ń bọ̀. Islam kọ́ nìyẹn. Islam kọ́. Definition Islam kọ́ yẹn. Islam gangan ṣe kọ́ yẹn. Ẹ̀kọ́ sí Islam kọ́ wa kọ́ yẹn. Islam kọ́ ni ká má bá ara ẹni tá a jọ ń gbèlú ká má bá ṣe. Islam kọ́. Kai. So tẹ́ bá fi
ọlọ́run ló lẹ́sìn ad-dinu lillah wal watanu lil jami'. akramakumullah. ọ̀rọ̀ Salahuddin Ayyubi nìyẹn ni pé ad-dinu lillah wal watanu lil jami'. ìlú tàjíjọ́ ń gbé yìí gbogbo alájíjọ́ ní káì. èmi ní ìsinmi lè sọ pé ọmọ Ìlọrin ni mí nítorí pé Ìlọrin jẹ́ ìlú Islam. Wọ́n bí mi sí Ìlọrin, wọ́n bí mi sí Ìlọrin o, àmọ́ kí wá sọ pé ọmọ Ìlọrin ni mí. No, mo lè jọ ọmọ Ìlọrin, mo sì lè jẹ́ ọmọ Èkó, mo lè jọ ọmọ Abẹ́òkúta. Abẹ́òkúta yẹn wọ́n ń ṣe orò ṣòṣà gidi níbẹ̀. Ṣé yẹn ni kó máa kọ́kọ́ mọ ìlú mi kó má jọ ọmọ Abẹ́òkúta mọ́? akramakumullah. ìlú pa wọ́n pa ẹ́ kò ní kí mọ́lẹ̀ má jáde láti Abẹ́òkúta. kò ní kí mọ́lẹ̀ má jáde láti bẹ̀. Wọ́n sin àwọn àfáà síbẹ̀. Sheikh Tajul Adabi radiyallahu ta'ala anhu. Abẹ́òkúta náà sin sí. fásitì ni Àfáà dáadáa. Mi fẹ́ sọ, mi fẹ́ máa, tí bá dárúkọ, tí bá bẹ̀rẹ̀ sí kún mọ́ kí wọ́n á ní pé ó tún dé o. Ẹ jẹ́ ń fi ilẹ̀ bẹ́ẹ̀. náà. wọ́n náà lè fi yókù kún fúnra rẹ̀. So Abẹ́òkúta ń bẹ̀. akramakumullah. Ibẹ̀ ni bàbá yẹn sùn, àfáà yẹn sùn. radiyallahu ta'ala anhu. Kódà nínú ààfin Aké, pálásì Aké, akramakumullah. ibẹ̀ ni wọ́n sin sí. So Aláké mélòó ló wá jẹ́ mùsùlùmí títí dìsìn? Tó fi sin àfáà síbẹ̀. Mufti àkọ́kọ́ nílọrin tí Sheikh Adabi fún lóyè wípé Mufti Din, akramakumullah. bàbá Salman, bàbá wa Aké, Ọlọ́run kó kẹ́ wọn. àmín. Aké ni wọ́n fi mọ̀ wọ́n náà fi ń jẹ́ torí pé wọ́n lọ sí Aké yẹn l'Abẹ́òkúta. Allahu akbar. kì í ṣe akéèti ṣàkéèti Abẹ́òkúta náà ni. Bẹ́ẹ̀ ni, Allahu kò sáké Kwara. So ìyẹn nìyẹn tó fi ń júwe pé Islam ìlú gbogbo wa la jìjọ ní. akramakumullah. Tó bá ń ṣẹ̀sìn ẹ̀sìn ni kó máa ṣe, àmọ́ pé o ní bá wọn, o ní báyàn sọ̀rọ̀, o ní ìwàkíwà nìyẹn. Allahu akbar. Àìgbọ́ Islam yìí anakumullah. òun náà ni èyí tí mo sọ ní ìsìn ẹ̀tún ráwọn àwọn oníkẹrí sàlàfúùlù àbí kí wọ́n ń pè wọ́n. Wọ́n wá sọ pé ó tún ṣì sọ, ó tún ṣì wí o. Èwo sọ ti yẹ, bẹ́ẹ̀ni. èwo ló ṣì wí ó ṣì sọ. Èyí tẹ́mi sọ yìí, ìwọ mú mi wá tó takò. wọ́n yẹ sí pé wọ́n à lè ṣe láì gbọ́rọ̀ yín. Kọ́n tiẹ̀ máa gbọ́ náà ni. wọ́n à lè ṣe, wọ́n à lè ṣe. Mo fọwọ́ di tí báyìí ó máa gbọ́. wọ́n à báyìí gbọ́ wọn gbádùn náà ni. Mo sọ níjẹjọ
akramakumullah. mo sọ̀rọ̀ áwòràyà ọ̀rọ̀ áwòràyà yẹn tí mo sọ lẹ́rọ mi bá wí pé mo wá nu tírà tó wà kò sínú tírà ẹ sọ bí tírà tó wà ẹ sọ ó fa ìmọ̀ kan yẹn hàn Allahu akbar. kódà kò jẹ́ dòkítọ́rù dákàtọ́rù ni wọ́n ń perú ẹ̀ Tọ́bà. torí mi ń gbé tírà dání báyìí wọ́n á rò pé agbárí ló ti ń sọ agbárí kan mo ti ń sọ ọ̀rọ̀ tírà ni bí n wo tírà kì í ṣe irú ẹ bí n wo tírà mo lè kọ́ ẹ Allahu akbar. bí n ti kọ́ ẹ nígbà tó wà ń lè kéwú Markaz ń bí bẹ́ẹ̀ náà ni màá tún kọ́ ẹ akramakumullah. bẹ́ẹ̀ ni ọ̀tún ní béèrè ok ọ̀yá ó sì kù ṣẹ́jú díẹ̀ kí Ọlọ́run kí ó jẹ́ àrí bàbá pẹ́. ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ wa ara mímọ̀ náà ni ẹ ti wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ Al-Qur'an nílẹ̀ kan gbà tí ń bá sọ̀rọ̀ thaqafa àti hadara mímọ̀ kan wà tí yẹn máa fi gbọ́ Al-Qur'an yìí a fẹ́ mọ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin at-tafsir wa at-ta'wil. tafsir akramakumullah. àti ta'wil ìyàtọ̀ wà anakumullah. tafsiri a máa ń tu nítumọ̀ pé o fẹ́ fásàrà ẹni tó díjú nínú Al-Qur'an o fẹ́ ṣàlàyé ẹ̀ tafsiri ni ó fẹ́ lójú káṣọ kúrò lórí rẹ̀. káṣọ kúrò lórí ẹ̀ tafsiri ni anakumullah. ta'wil òun ni ó yàtọ̀ sí tafsir anakumullah. àmọ́ yàtọ̀ tó wà ń bẹ̀ ni pé Al-Qur'ani sọ̀rọ̀ pé alif lam mim zalikal kitab Naam. zalikal kitab هدى للناس وبينات هدى للمتقين. هدى للمتقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. ألف لام ميم أكرمكم الله. àwọn ní tafsir sọ pé Allahu a'lamu bimuradihi bidhalik ó lè tú ó sì lè tú méjèèjì ló lè ṣe. Subhanallah. ibi tó ti tú wọ́n ń pè tírà kan ní uhadiyatul lugha wa thunaiyatul lugha. Akramakumullah. tó bá bọ́ sọ́dọ̀ ní náà àwọn ọdún sọ́rùfù á sọ fún ẹ pé al-kalima min salasati ahrufin. Akramakumullah. òun ni bẹ́ẹ̀ so o lè min salasati ahrufi yẹ o lè pé èdè lárúbáwá o lè gbé láti ibì kankan àfi kó tó máa ní yẹ́dùn ó dín bẹ́ẹ̀ ni sà. ṣe pé kò pé àràfí mẹ́ta bẹ́ẹ̀ ni sà. ọjà sípò dín ó nìyẹn bẹ́ẹ̀ dẹ̀ ni bó ṣe dín yẹn lọ́dọ̀ onísọ́rùfù ló ti dín. bẹ́ẹ̀ ni sà.
àwọn wahadiyatul lugha àti sunaiyatul lugha kò dín. anakumullah kò dín. bẹ́ẹ̀ni ìdí tí ò fi dín tó bá lọ wo gbogbo nǹkan tó jẹ́ sùlásíyàtù yẹn sùlásí yẹn bẹ́ẹ̀ni ìtumọ̀ ẹ̀ tó bá lọ wá àràfi tó ní sùlásí nínú mádà kan tó bá gé tó bá ṣẹ́kẹyọ kan òun náà ní ìtumọ̀ kan náà ni. anakumullah akramakumullah lápèjúwe nahara anakumullah lápèjúwe kí náà tún mọ̀ ẹ́ ó lágbò bẹ́ẹ̀ni sà nahara bẹ́ẹ̀ni sà madda nun ha ra tó bá lọ tó bá gé bẹ́ẹ̀ni sà ó gé sí méjì bẹ́ẹ̀ni sà ó wá mú náàrù tó mú yẹn iná ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ni sà òun ni látara nàhárà náà bẹ́ẹ̀ni náàrù yẹn jáde iná náà máa ń lágbò ní àwọn máa ń lágbò ní tó bá tún gé ó ní náà bẹ́ẹ̀ni sà náà tó wí yẹn ó kọ̀ fún bẹ́ẹ̀ni sà ó kọ̀ fún wà lára nàhárà bẹ́ẹ̀ni sà wanihar láti wala tanhar wa amma sa'ila fala tanhar wa amma bi ni'mati rabbika fahaddis. ó jágbe mọ́. anakumullah ẹ bá sì fẹ́ jágbe mọ́ yóò lágbò náà ni. so sùnà ìyá ni. anakumullah so ó gbogbo ẹ̀ ó wá nítumọ̀. bẹ́ẹ̀ni alif lam ra mim alif lam ra sod na'am qaf akramakumullah nun ahanakumullah ó nítumọ̀. akramakumullah lánàá àbíjọ́ o mo ń sọ̀rọ̀ mo ní nun wal qalami wa ma yasturun ah ní classroom yìí náà ni bẹ́ẹ̀ni nun wal qalami wa ma yasturun nun bẹ́ẹ̀ni mo fi wé fún ẹ pé kòkó tàdá ó kẹnu ó kẹnu ìtumọ̀ nun harafi kan nìyẹn bẹ́ẹ̀ni sà ó sì ti mú kẹ́límà dání akramakumullah ọlọ́run ò ṣeré débẹ̀ kó kàn máa ṣe tala'ub bil alfaz aw bil huruf akramakumullah sà rárá gbogbo ẹ̀ ló ní mánà àwọn ní sọ pé nun Allahu a'lamu bí muradi tó bá tú bẹ́ẹ̀ tàwílù ló ń ṣe yẹn àgbà fún bẹ́ẹ̀ àgbà fún bẹ́ẹ̀ ó lọ tó bá tún wá ní nun in tó fẹ́ sọ́nù súra yẹn ó ti wà ń bẹ̀ Allahu akbar ó ní nun tó fẹ́ Allahu akbar bẹ́ẹ̀ ni alif lam alif ní ó nítumọ̀ láàmù nítumọ̀ lọ́tọ̀ anakumullah ra nítumọ̀ lọ́tọ̀ anakumullah mẹ́tẹ̀ẹ̀ta wọn yìí àwọn ọ̀rọ̀ tó fẹ́ sọ ni akramakumullah kò bérédé ló bérédé so àríjókòó sí ká máa ìgbà ọlá tó kúrò bẹ́ẹ̀ anakumullah lọ wá tíra ẹ̀ ọ̀rọ̀ orí kọ́ mọ́ ń sọ bẹ́ẹ̀ni akramakumullah sà naam kí
kí Ọlọ́run kí ó járí bàbá pẹ́ ọ̀rọ̀ sì pọ̀ níbi at-tafsir wa ta'wil yìí. Tafsir ìbàtò so ta'wil Ọlọ́run á ní pé wa ma ya'lamu ta'wilahu illa Allah. Wáwò o lè dápọ̀ tí ó jẹ́ àtàfi. Akramakumullah. Wáwò yẹn o lè fi ṣe sí ìnàfíyà. Anakumullah. Bẹ́ẹ̀ni méjèèjì ni. Warrasikhuna fil ilmi ọ̀rá wọn tí wọ́n jìndò nínú mímọ̀. Káì tẹ́sẹ̀ wọn kanlẹ̀. Ìsìnàfíyà ni. Akramakumullah. Yaquluna amanna bihi wọ́n ní àgbà. Alladhina fi qulubihim zaygun. Kullun min indi rabbina gbogbo ẹ̀ àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. وأما الذين nìṣó àyà yẹn. وما يعلم تأويله إلا الله. Ọlọ́run ló mọ tàwílù ẹ̀. والراسخون في العلم يقولون ọba ṣe ní آمنا به. ìsìnàfíyà àwọn yẹn wọ́n ní pé ó ara wọn tí mímọ̀ wọn jìndò. يقولون wọ́n ní آمنا آمنا به. àgbàgbọ́. كل من عند ربنا. ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo ẹ̀ ti wá. وما يذكر إلا أولو الألباب. onílàáká ìlà ń bá wí àwọn ni wọ́n mọ̀ ni wọ́n mọ̀ túnmọ̀ ẹ̀. So tàwílù nìyẹn tàwílù yẹn lẹ́gbẹ̀ẹ́ kan ó tún wá lọ tàwílù wípé àwọn èyí tó bá díjú Ọlọ́run ó lo yẹ́dù a ní sọ pé Ọlọ́run lọ́wọ́ kí là ń fi yẹ́dù ṣe agbára ni yẹ́dù. Akramakumullah. Agbára yadullahi fawqa aydihim. ó ní sọ pé ọwọ́ Ọlọ́run ó wà lókè ọwọ́ wọn. Akramakumullah. Agbára Ọlọ́run ó lékè. Tàwílù ni. Akramakumullah. Bẹ́ẹ̀ni. الذي يحتمل وجوها مختلفة. Wujuhan mukhtalifa ó láwọn ojú pọ̀nà tá lè fi tú lọ́tọ̀ọ̀tọ̀. بيان المعنى المراد من بين تلك الوجوه. ìtumọ̀ tó jọ tó ṣe déédéé òun ni ó lè mú Ọlọ́run kó fi Ọlọ́run kó ròyìn ẹ̀ pẹ̀lú sifatun naqs. Akramakumullah. قال القرطبي التفسير أعم من التأويل لأن التفسير بيان الظاهر والتأويل بيان الباطن. èyí tó díjú nìyẹn tó wà ní kọ̀rọ̀ Akramakumullah. tẹ́nìkan kò mọ̀ òun ló fẹ́ ṣe tàwílù fún ẹ̀. إذن فالتفسير هو البيان المباشر للمعنى الظاهر الذي دل عليه اللفظ بينما التأويل هو اختيار أحد المعاني المحتملة غير الظاهرة بدليل معتبر. وجاء ربك والملك صفا صفا. Ọlọ́run wá dé yóò máa wá yan bọ̀ báyìí àwọn màláíkà wà tó lọ́tún lósì. Yẹn torí díẹ̀. ẹ̀ ń tọ́rí jì no ó sọ Ọlọ́run dèèyàn nìyẹn. وجاء ربك جاء أمر ربك. Akramakumullah. òun ni àṣẹ Ọlọ́run ẹ̀ dé Ọlọ́run ò ní máa yan bọ̀. Akramakumullah. ṣó lẹ́sẹ̀ ni wa kullu nafsin awhama tashbiha
awilhu aw fawwidi warum tanziha. Bó ṣe rí ni nasin awhama tashbiha awilhu aw fawwidi warum tanziha. awilhu gbogbo nẹ́sù tó bá jọ tẹ̀ṣìbíù tó lè máa fọlọ́hun wéèyàn. akramakumullah sa. awilhu lọ ń bẹ̀rẹ̀ fawwid àbí kó jùlẹ̀ kó ní Allahu a'lamu bi muradi warum tanziha. kó fi fọ ọlọ́run Allahu mọ́kúrò. akbar. Bẹ́ẹ̀ni kí ọlọ́run kí ó jẹ́ àrí bàbá pẹ́. bàbá Maulana Sheikh Adam, bismillahi kul huwa Allah. Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. bàbá Maulana Mudeerul Markaz, àlékún àlàáfíà, àlékún ìdùnnú, iye òǹkà gbogbo àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lára yín tí wọ́n sanwó lè kéwú kọ́lọ́run kó bá wa ṣàlékún àlàáfíà yín, kó bá wa owó kọ́ là ń wà, owó kọ́, ọlọ́run ló lówó, ọlọ́run ó sì máa ṣe. àmọ́ gbogbo ìgbà tó bá ti gbé owó síwájú báyìí, Allahu akbar. kìí ṣe pé mi ò nídìí owó. mo níyàwó, mo lọ́mọ. but mi ò gbọ́dọ̀ ṣe kara àwọn owó. Allahu akbar. pé no tó bá gbé wá tó desperate pẹ̀lú owó ẹ̀, tó bá nà nínà yí pé o fẹ́ fi ṣe kíní, èyàn á sì kájú kúrò mọ́. Allahu akbar. owó àtúwò rẹ̀ ọba kábùkù àbọ̀ ọ̀fẹ́ fowó dẹgbóró. àmọ́ fún mi, ọ̀nà tó fẹ́ gbà fún mi kó lápọ̀nlé nínú. bẹ́ẹ̀ni. لا تسقني ماء الحياة بذلة. لا تسقني ماء الحياة بذلة. بل فاسقني بالعز مع صالحا ظلي. sorry, o fẹ́ fún mi lómi ẹ̀mí mu. تسقني مع الحياة بذلة. wọ́n gbà tó wá fẹ́ gbá omi ẹni ẹ̀ ń gbà. pẹ̀lú ohun yẹpẹrẹ. má fi gún mi mú. fi gún mi lẹ́nu. bali fasikini bílẹ̀ ẹ̀ṣẹ̀ máa sálẹ̀ àǹzọ́lé. lórí bí bàrà ṣe tó bó ṣe korò tó yẹn. akramakumullah. fàpọ́nlé sí. káì. kò fún mi máa gbà. Allahu akbar. ó sógun wòsàn. so ó nìyẹn. kọ́lọ́n kọjá rí bàbá pẹ́ laqad ja'akum li'ilafi lakum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa rabbul arshil azim. bismillahir rahmanir rahim. li'ilafi quraishin li'ilafihim rihlatash shita'i was-sayf falyabudu rabb hadha al-bayt الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.